Audio Jungle. Bismillahir Rahmanir Rahim. Ẹni tí ò bá fẹ́ kí ọ̀ṣọ́ wọgbó kó má jù sọmọ ehoro lọ́rùn. Orí ìpàrin ehoro gbẹ̀sọ̀ wọgbó ni. Ẹni tí ò bá máa yí obì kí lẹ́yìn náà ń pọn léwé fún sí ní tí ò máa yí. Ní bá máa yí àpọ́nlélé yàn tà fún a lè torí pé wèrè ló bímọ kó sì wá ju ọ̀bẹ sọ́mọ rẹ̀ lọ́rùn lójú wa káwa ní ṣe bí òun ló bí ẹfílẹ̀ fún ẹbí òun ló bí nǹkan ẹ̀ àìrọ̀ wọ́n gbọmọ lọ́wọ́ wèrè ni yóò pa. Abíamọ tó bá ju ọmọ sígbó ń torí pọ́mọ rẹ̀ ṣègbọ̀nsẹ̀ sára sórí rẹ̀ pínu. Ọmọ ó ṣègbọ̀nsẹ̀ sára abíamọ fọ̀ọ́nù ni ká wá fi ìgbọ̀nsẹ̀ yẹn wé aáwọ̀ tí máa bẹ láàrin ara wa, ká fi wí ẹ̀ṣẹ̀ tá a máa ṣẹra wa. Ọmọ mi ṣẹ̀ mí, ẹ̀gbọ́n mi ṣẹ̀ mí, àbúrò mi ṣẹ̀ mí, bàbá mi ṣẹ̀ mí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kó má tán àbí kò ní tán tẹ́nìkan àbáwọn méjèèjì bá wọ́n sí láàrin ara wọn kí ní kò ní tó dálì kí á mọ́ Ọlọ́run in ló ṣe déédéé bí ká fi wí abíamọ tó ju ọmọ sígbó nítorí pé ọmọ rẹ̀ ṣègbọ̀nsẹ̀ sára. Àáfọ̀gbọ̀nsẹ̀ nù lára ọmọ ni yóò sì tún dọ́mọ padà. Ìgbọ̀nsẹ̀ yẹn la fi wé ẹ̀ṣẹ̀ àbáṣìṣe tí máa bẹ láàrin ara wa síra wa tí ò sẹ́ni tó kọjá ẹ̀. Gbogbo ẹ̀yin tí ẹnu yín dùn tẹ́ bá fẹ́ gbé ọ̀rọ̀ kalẹ̀, àfáà rẹ̀ ní àfáà rẹ̀ ní àfáà rẹ̀ ní yíò sì wá lè yíò sì wá lè. Ìbéèrè tí ó tẹ̀lé ni wípé ṣé bí gbogbo àfáà ṣe wùwà náà sì ní sí ẹni tí wọ́n bá pàpè mara rẹ̀ fáwọn làwọn ni? Bí gbogbo àfáà bá wá wùwà bẹ́ẹ̀ sọmọ kéwú rẹ̀ kí léèrè tí ń bẹ ń di kéwú? Ọmọ mi ṣẹ̀ mí, ẹ̀gbọ́n mi ṣẹ̀ mí, ọmọ kéwú mi ṣẹ̀ mí, ẹ wá dì lọ́rùn mú ẹ̀fún lókun. Ṣé bá wínú àbẹ́fẹ́ pa? Kò sí ìran ìjọba tí torí pé wèrè ló bímọ ju ọmọ lẹ̀ fún wèrè pé kò pa, wọ́n gbọmọ lọ́wọ́ ẹ̀. Kí ni fáàrí tí ń bẹ ń bi ẹbọ́ ọmọ kí wà tàfà ní ìbọ́ ọmọ kí wà tàfà ní tẹwàá sokùn mọ́mọ kí wú yín lọ́rùn ẹfẹ́ wọ́ jù sígbó ẹfẹ́ wọ́ jù sígbẹ̀. Gbogbo ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu tèmi ọ̀rọ̀ pé ní lákìísí ni kìí ṣe bá nǹkan jẹ́. Tẹ́ bá ní nítorí pé a jù lọ lọ́jọ́ orí la fi fẹ́ ṣe yìí alágbà dáadáa kìí ṣe bẹ́ẹ̀. Bàbá ní nítorí pé àwa la kọ́ ní àfáà gidi wo ló tún ṣe bẹ́yìn tí ń ṣe yẹ mú àpèjúwe àfáà ń wá. Àgbárígìdó mọ̀ ló ṣe bẹ́ẹ̀ fọmọ kéwú tí ẹ ní àbíṣí ó kàmálì. Ẹ sọ̀tàn àfáà ọmọ híyà, ẹ sọ̀tàn àfáà kòkòrò, ẹjá gbé ti bẹ́gọ́ rẹ̀ jáde
àfá àgbà ṣe wà álìmì tó dà tó edérí ìtàwọn ànábì Muhammad sallallahu alaihi wasallam hatta tó lọ fi ń sọ fún ànábì wípé walau kunta faddan ghalidhal qalbi lanfaddu min hawlik má lè mọ́ wọn o èèyàn ni wọ́n kán tó mọ́ o ó ní bí wọ́n ti ń bá yí wọ́n bọ̀ ọ̀rọ̀ yẹn ó kà nábì gan lára nábì náà sọ tó jọrú ẹ̀ ó ní khiyaruhum fil jahiliyya khiyaruhum fil islam àwọn tán gbé pàtàkì bọ̀ wá kan tó mọ̀ wá èèyàn pàtàkì náà ni wọ́n tán bá dáàrin wa o kí kó wá tó do ní kéwú nínú ilé ìyíkówù tá a ti kéwú gbogbo onú létí ìbá jẹ́ tá a bá ti kéwú kí kó wó tó do ní kéwú ló ti ní ọlá tí ń sinú ilé rẹ̀ wọ́n èé fi kéwú sọ ní di èèyàn yẹpẹrẹ in ló jẹ́ káwọn bàbá àtàná ó ju gbogbo àwọn ọmọ wọn lẹ̀ bí gbogbo tí wọ́n bá rí bí láti fi gà sí ni ọlọ́lá ń bẹnu wọn olówó ń bẹnu wọn aláṣẹ ń bẹnu wọn lọ́rọ̀ ń bẹnu wọn tàbí wọ́n kàn máa jù ẹ̀mí wọn lẹ̀fẹ́sìn látara wọn àfásìkò wọn ẹni tí ń takíjìpá ń bẹnu wọn ẹni tí ń tasọ àrán ń bẹnu wọn ẹni tí ń húnfin ń bẹnu wọn ẹni tí ń dákún ń bẹnu wọn sọ́jà tí wọ́n wá ń tà ọjà kíwú ni nígbàtí ẹgbàwà náà ń tasọ àwọn èèyàn bá wà ara sọ àbàwà náà rajà kíwú ẹ̀ kó lè di yìí kò sẹ́ni tí ò níyì tó ní inú ẹbí àpèjúwe rẹ̀ ní ìgbà tí ànábì Muhammad dìde rìsá tó dìde nùbúwà tí ń ṣe wá sí Abubakar tí ń jẹ́ èèyàn jọ náà olówó ni ọlọ́lá ni ọlọ́rọ̀ ni aláṣẹ ni kò sẹ́ni kankan tí ń bẹ́nu ìlú jọ náà tí ó ṣe pé tí ò mọ Abubakar ní alásìkí ṣùgbọ́n bàtà náàbì dé tó polówó ọjà tí ẹ̀ ó jọjá Islam àjọ náà ni àbọ̀ náà ni a sì bẹ̀rẹ̀ ẹsẹ́ lórí ẹ̀ ọ̀wọ̀ yẹn gbọdọ̀ wà láàrin wọn Abubakar ẹsẹ́ yẹn yẹpẹrẹ bẹ́ẹ̀ ni gbogbo kálùkù tó lọ kéwú ọjà kí ni wọ́n tànú ẹbí tiwa ká tó wọnú ẹbí ẹlẹ́bí lọ kéwú kí láwọn ọkọ̀ wọn nẹ́sìn pa àwọn tán bí àwà ìlú tẹ́yìn ó fi ṣe fáàrí àwọn tán bí wa náà jagun bẹ̀ kí wá ní wọ́n tán fi jagun jọ náà àfà fáàrí ò sí fún àfà tí ò lámojú kúrò fáàrí wo ní bẹ fún oníwà àjíwà àtọmọ tí ó jọ ní misunderstanding ló wá múra kókókó tó pọ̀ tó yẹn a ń pè ní sùúrù ẹ má fọwọ́ ara yín bàtàrà yín jẹ́ tẹbá wá kọ̀tẹ̀ ní rárá bẹ́ẹ̀ ti máa ṣe nù àwájọ yìí tó bá jẹ́ tiwa kó ń bẹ́ tiwa ní mufti àwálá ní ìlú lónìí ó ti kú ológo lé kéwú ògo ìlú ògo àgbáyé ni iyì bàbá mufti ó lọ́pọ̀ mẹ́sìn iyì ẹ̀sìn lọ́pọ̀ mẹ́yì wọ́n wá pọ̀ bẹ́ẹ̀ tọ́lọ̀ndá lọ́lá abẹ́ bọ́lọ̀ ti ṣe fún àfá àgbà ọgbàndómọ̀nù ó sì bẹ́ẹ̀ fàfà Sànúṣéwù ó sì bẹ́ẹ̀ fún bàbá àdúrà àgbà ó sì bẹ́ẹ̀ fàfà wà Buhari Musa ó sì bẹ́ẹ̀ fún bàbá ọ̀tẹ́ ó sì bẹ́ẹ̀ fún gbogbo wọn pọ̀ bẹ́ẹ̀ àfá ṣe wà ní Fúlàní ó sì fà fún Ṣéwù Sáúbàn ó sì bẹ́ẹ̀ fàfà ńlá ó sì bẹ́ẹ̀ fún Gàmáwí ó sì bẹ́ẹ̀ fún Kètúwí ó lọ́yìí wọn pọ̀ mẹ́sìn ó lẹ́sìn pọ̀ mọ́yìí wọn ọlọ́mọ yẹpẹrẹ wọn mọ́ daṣọ àbùkù bò wọn mọ́ kò bá wọn ṣe mọ́ Ọlọ́run mọ́ túnà àṣírí wọn tí ò bá ti síyùn níbẹ̀ kẹ́nìkan mọ́ wá tan náà wo kọ̀kọ̀ wọn láti fi mú tí ń bẹ́nu kọ̀kọ̀ jáde síta nígbà lọ́wọ́ ẹ̀ àwọn méjì ò sí bá jagun ẹni tí ò bá wá sọ méjèèjì tí kàn forí gbáni tó bá rí yóò sì ṣe díwájú Ọlọ́run ni o ẹni ayé ń fẹ́ kò sí bájá wọ́n ni torí pé ò nírú ẹ̀ ní ìwọ bá nírú ẹ̀ nínú ẹbí ìwọ bá bírú ẹ̀ lọ́mọ ìwọ bá nírú ẹ̀ lọ́mọ kéwú bí wàhálà sí pọ̀ iná ló júwe pé ẹ̀yin kọ́ lẹ ní kíní ni bí lè bá tóbi
tẹ́nìkan wá ní blọ́ọ̀kù ẹyọ kan àbí blọ́ọ̀kù méjì ń bẹ níjọba bá fẹ́ dalé òun wo wàhálà tó ṣe kó tó rówó blọ́ọ̀kù yẹn ó máa yóò ṣiṣẹ́ nu ara ẹ̀ yóò dùn pé wọ́n wá wúlé yìí ọlọ́run wọ́n wá wúlé yìí ọlọ́run ibà àánú yẹn ní ṣe mufti tí fi ń sọ pé àyìn gbọ́dọ̀ bá yín jà ní nígbà ni mo bá yín jà ẹ fi lè ẹ bí ilé ó pọ̀ tó báyìí ní ṣe yóò wá dàwó látọwọ́ mi ọlọ́run ò ní jẹ́ gbogbo tó já respect mufti nìyẹn bá jẹ́ lómi ni yóò ti siwàwù yóò ti sọ̀rọ̀ sọ ẹni tọ́lọ́run kó gbà ní lọ́wọ́ ó dàbí ọ̀rọ̀ tọ́lọ́run sọ fún Súnlẹ́kàrí ní wípé ìmá tó àzíbà wọn àṣẹ́mbẹ̀ lọ́wọ́ ẹ̀ ó lè fìyà jẹ wọ́n o wáyé má tàtàkìzà fi hìm ó sinà bá sì wo lè sí dáadáa sí wọn ẹni àmàmà sọ̀dámà fàṣọ́fà náà àṣíbùhù súnmọ̀ yọ̀rọ̀ dùn ìlàrọ̀ bí fàyú àṣíbùhù àtàbà lókèrà ẹni tó bá sì kó sàbùsí sáwọ́fà náà àṣíbùhù kò sọ pé wọ́n fìyà jẹ gan fàṣọ́fà náà àṣíbùhù tọ́ ó súnmọ́ kórí yàhí ó súnmọ́ ni ó ṣeéṣe but kò sátìn wa amma man amana ṣùgbọ́n tó bá tètè ronú pàwàdà wa amila salihan falahu jaza'al husna wa sanaqulu lahu min amrina yusra èyí ta kíntàn ìníkẹ́ ìṣe man amana ẹ padà ẹni ayé ń fẹ́ sí bá fa wàhálà wọ́n bèèrè lọ́wọ́ ní pé èyí ò bá níwú ẹ̀ ẹlẹ́ẹ̀kejì lẹ́ni ọlọ́run bá ń fẹ́ ẹni ayé ń fẹ́ ó lè fagbára wà kọ́lọ̀ mọ́ lọ́wọ́ sí ṣùgbọ́n lókùn gbàtàyé tí ń fẹ́ bí wò bá fẹ́ ó sẹ̀nú kẹmú ni ẹni ẹ̀kejì lẹ́ni ọlọ́run bá ń fẹ́ ẹni ọlọ́run bá ń fẹ́ bá jagun gbogbo tọ́nà dání ọmọ bóntọ̀ ń jà ìpẹ́lẹ̀ yóò dìde ìjà ẹni ọlọ́run fẹ́ ni mufti ọlọ́run ti lọ yìí wọn pọ̀ mẹ́sìn ó lọ ìsìn pọ̀ mọ́ yìí wọn kí yíò mọ́ aṣàánú ẹ̀sìn kó máa pín gbà náà ó wá gé ẹpìn èèyàn ó gé ọmú èèyàn ó gé kìnnìkì èèyàn ó gé kìnnìkì èèyàn kíkí ni ó lè ṣe àwáwí ẹ̀ ń pẹ́ àfàsọmọkí ẹjẹ́ tètè rú kẹ́ padà kún bí nǹkan yẹn kẹ́ tún àárín ara yín ṣe ọ̀gẹ̀dẹ̀ ń bá jẹ́ ẹrù pé ń pọ́n nǹkan yín bàjẹ́ ní ẹni dára ọ̀gẹ̀dẹ̀ ń bá jẹ́ ẹni ń pọ́n nǹkan yín bàjẹ́ ẹrù pé ń dára gàmáwí dákẹ́ ó fọwọ́ lẹ́rán ọ̀gẹ̀dẹ̀ ń bá jẹ́ ẹni ń pọ́n nǹkan yín bàjẹ́ ẹrù pé ń dára kìtúwí dákẹ́ ó fọwọ́ lẹ́rán ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ pé ń pọ́n nǹkan yín bàjẹ́ ẹrù pé ń dára afa ńlá dákẹ́ ó fọwọ́ lẹ́rán ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ẹrù pé ń pọ́n nǹkan yín bàjẹ́ ẹrù pé ń dára sáwọ́bánu dákẹ́ ó fọwọ́ lẹ́rán ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ẹrù pé ń pọ́n nǹkan yín bàjẹ́ ẹrù pé ń dára àwọn tí wọ́n rojọ́ kí ní àti tún ṣe ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ẹrù pé ń pọ́n nǹkan yín bàjẹ́ ẹrù pé ń dára tó bá wá jẹ́ pé bá ti ń ṣàlàyé rẹ̀ pé nǹkan yíwọ̀n ìbárù nǹkan báyìí jẹ́ kò wá yé yín náà pé kó mọ́ bàjẹ́ yẹn làwọn torí ẹ̀ sọ̀rọ̀ ó dá àwọn onígbàkẹ́ ìbàjẹ́ ajẹ́pẹ̀yìn kọlẹ̀ ní jí ó wù yín àti bàjẹ́ bọ́mọ ike méjì bá ń jà sí nǹkan tẹ́ bá fẹ́ mẹ́ni ó ní ẹgbà nǹkan kẹlẹ̀ fẹ́ bàjẹ́ ẹni tí èso ń lónìí yóò ní ẹ bàjẹ́ ẹni ó ní èmi mo sì ní ẹ má bàjẹ́ wa àbá alímì ló ní mufti ẹni bá dúndò kún fẹ́ máa faṣọ yìí wọn ya ní gbáṣọ yìí yẹ fún agbékún ní kẹ́ ẹ̀ parí tí bá ń bẹ láàrin yín ìta afẹ́ ní kẹ́ẹ̀ṣọ̀rẹ́ kẹ́ẹ̀ṣọ̀kan tẹbá àmà pàtí àti sọ̀kún
kò lè ṣeéṣe ó dẹ̀ ṣọ̀rẹ́ bí méjèèjì ò bá wá ṣeéṣe ń kálùkù ojú sáyé ẹ̀ bó sọ bá lè gbé wọn mọ́nù kó sí wọn bó ti bá wọn ọlọ́mọ sọ wá ló kọ bú nílọrin àmín mọ́ sí mú fún ti wà lápá yàn àmín àwa bá mú fún tí ní a sì jèrè alhamdulillah mú fún tí akànmọ̀ yín lásán láwá jèrè tó pọ̀ tó báyìí lẹ́nìkan wá bá yín gbé lóhun ò jèrè nígbàtí ìsásùn yín tó ti jèrè síbi tiwa náà sọpẹ́ o ìsásùn tó bá jèrè ní mú síbi sọpẹ́ síbi tí máa ń bẹ́nu ìsásùn ní síbi fẹ́ bú àwa jèrè mọ́sálásì bó ṣe rí ọwọ́ mufti wà mẹ́ ọlọ́run sẹ̀ sí wọn tó náà mílítínù ẹ dákun gbogbo ẹ̀tẹ́ bá fẹ́ ẹkún wa lọ́wọ́ lórí mọ́sálásì yìí ẹ̀wò a fẹ́ ṣe ceiling rẹ̀ a fẹ́ ṣe pop rẹ̀ a dẹ̀ fẹ́ ṣe toilet ẹ̀ ọlọ́run sùn bá wọn sùn tó náà mílítí 302419 0882 302419 0882 Polaris Bank Abdulkadir Habib Ishola lórúkọ tí yóò gbé wá. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.